Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Naija ti sú mi, mo fẹ́ máa já ní tèmi. Ìlú yóò dáa, ìlú yìí ti bàjẹ́, ó ti polúkúmuruṣu. Ìlú Nàìjíríà tá wà ń bẹ̀ yìí. Èmi ò mọ níta lè fi pé ìlú Nàìjíríà yìí dáa. Bóyá ká pé iná èyí tí a ò rí lò bí ó ṣe jẹ́ ẹ̀tọ́ fún wa láti máa lò tí à ń sanwó gọbọi láàfin sọ pé Nàìjíríà dáa ni. Àbí gbogbo òpópó ojú ọ̀nà èyí tó jẹ́ ṣe pé bọ́sí gègèlè bọ́sí kòtò òun náà ni láà sọ pé Nàìjíríà fi ń wuyì mọ́yàn. Àbí ká sọ pé àìlè jẹ àìlè mu àìsí ẹ̀tọ́ fún aráàlú àbí tí ààbò ní ká mẹ́nubà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí òun ni gbólóhùn yìí ló kó sínú léyìí tó jẹ́ ṣe pé ó ń kọ hà níkùn ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. Ẹni tí mo fẹ́ fi fọ́nrán hàn yìí gbajúgbajà òṣèré amóhùnmáwòrán tó yí mórí ìtàgé ẹni tí a ti mọ̀ dáadáa òun ni orúkọ ẹ̀. Nígbà míì wọ́n á máa pe Okunu òun lórúkọ ẹ̀. Ó jí láàárọ̀ ọjọ́ kan ọ̀rọ̀ Nàìjíríà bá so lórí kọ́ léyìí tó jẹ́ ṣe pé ó mú gbéta ó sì ṣe fọ́nrán yìí fún gbogbo ọmọ Nàìjíríà wípé ṣáà ọmọ Nàìjíríà bá a ṣe wà yìí ṣé ọmọ orílẹ̀-èdè yìí sì ní wá. Ǹjẹ́ kí nìdí tá a fi wà lórílẹ̀-èdè wa tó jẹ́ ṣe pé a máa lọ́gun tò tá a máa lọ́gun ìnira lọ́tún tá a máa lọ́gun ìnira lọ́sì wá pé gbogbo ẹnikẹ́ni èyí tó bá lẹ́wọ́ àbí tó ní àpérò kan àbí tó ń jẹ́ ṣe wípé àǹfààní ló ń jẹ́ fún bí orílẹ̀-èdè yìí ṣe wà yìí ó pé bí ayé wọn ṣe rí òun ní ẹ gbọ́ nínú fọ́nrán yìí dáadáa. Tí a bá ń wòran tá a bá sọ̀rọ̀ tá a kàn dákẹ́ a fẹ́ kó bàjẹ́ ni o. Ayé Nàìjíríà ti bàjẹ́ gan o. Ó wá jọkùnrin ni ó ṣobìnrin ni ó ṣọmọdé ni ó ṣàgbàlagbà ni tó lọ́wọ́ sí bí rògbé ìṣe bàjẹ́ délé ni ayé tí wọn náà ò bàjẹ́ tọmọtọmọ ni. Gbogbo ẹni tó contribute sí ìlú yìí táyé ìlú yìí fi bàjẹ́ débi tó bàjẹ́ dé ayé wọn ó bàjẹ́ tọmọtọmọ ni. Nàìjíríà ti bàjẹ́ gan o. Ó ti bàjẹ́ gan mi tiẹ̀ mọ̀ pé aspect báyìí ló kù tó sì ń bẹ́ta. Kí wàá ní wàhálà tára títí tá à ń ṣe. We are not citizens of this country. À ń sọmọ ìlú yìí foreigners ni wá. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.